Africa Content TV. Ẹ̀yin lẹ ṣe yìí o, ayérayé Ọlọ́run ìyanu. Ó yá wí bẹ́ẹ̀, ẹ̀yin lẹ ṣe yìí o, ẹ̀yin lẹ ṣe yìí Ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yìí o, ayérayé Ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ọ̀rọ̀ bàbá rẹ̀ ní ìjòyè, olè yóò lé ń kọ́. Olè yóò ní ń kọ́. Yóò sí ìfúnpọ̀ wá tí wọ́n kà ń pè ní ìwọlé. Ojú ò ní tí ọ. Kọ́sẹ̀ ti lákọ̀sẹ̀. Bí a bá ká bèbè, ayé lọ́wọ́ dáná. Wà ló ní bá ọ. Ìtẹ́jọ́ òní gbóná mọ́ ọ. Ìtẹ́jọ́ òní gbóná mọ́ ọ. Mo wà pẹ̀lú ẹ máa. Bàbá, bẹ́ẹ̀ owó báyìí. Bàbá mi dàgbé ma ẹ bọ bi yín náà láti. Los Congo. Yọ fún mi 20 kilo. Live mo wà live. Ọmọdé bẹ̀rẹ̀
mo ti yà wọ́n tẹ́lẹ̀ mo ti ń yà wọ́n ẹjọ́ wọn nu jíjọ́. Ẹ sáà dúró báńkì wọn ẹ dúró báńkì ẹ mú view side. adúpẹ́ fún ayẹyẹ náà olúwọlẹ́gbọ̀n ẹ̀kọ́ ní jákàndá tó wọlé àánú olúwa ìdàgbàsókè fún mọ̀sọ́yọ́ wáyé àní sì ṣe àmẹ́ ní orúkọ kábíyèsí ọba wa à ń kí gbogbo yín ní agbára ọlọ́run ẹ̀ka rere láàmú abára wa ṣe. Hello, Baba. This is two way they allow to make them clam. Why would you clam? Officer, Why do you clam? Who call you? Cameraman, bros, now these two, only these two are allowed. Why this one go that way? Why do you enter that way?
I'm recording. I'm covering live. Live. I want live. And then Suma Sadly. I said, Ọ̀gá mojú rẹ̀ yìí.